kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án September 28 yìí. ṣé Yorùbá bọ̀ wọ́n ní ọmọ tó sọ lẹ́nu ló sàpò ìyàkọ́. bẹ́ẹ̀ làwa ò sí. akọrin ni qala Rasulullahi sallallahu alayhi wa sallam la yu'minu ahadukum hatta yuhibbu li akhihi ma yuhibbu nafsihi sadaqa rasulul karim. Ìfẹ́ lọ́lọ́run fi ṣètò ayé, ìfẹ́ lọ́lọ́run fi ṣohun gbogbo. Yorùbá ọmọ Odùduwà pátá, ẹ jẹ́ ká fìfẹ́ lò kó lè dà. Ìfẹ́ lọ́lọ́run fi ṣètò ayé, ṣètò ayé, ìfẹ́ lọ́lọ́run fi ṣohun gbogbo. Yorùbá ọmọ Odùduwà pátá, ní tilé tó kó. ẹ jẹ́ ká fìfẹ́ lò kó lè dà. Ṣàfihàn ọmọ lápàdé tún gbé tuntun dé. Ọ̀rọ̀ ìfẹ́ mo gbé dé ó jọba lọ́kàn mi. Ibi ìfẹ́ bá ti wà kò kí gbóná. Ìlú tí ìfẹ́ bá wà ní láti dá ẹni. Ẹ wo ìlú Amẹ́ríkà, ìlú òyìnbó. Ìfẹ́ ń bẹ láàrin wọn ló ṣe ń dà. Gbogbo wa là ń bẹ lọ́hùn káwa ó lè lọ. Ìfẹ́ ló bẹ níbẹ̀ ló ṣe dára. Ìfẹ́ lọ́lọ́run fi ṣètò ayé, ló fi ṣètò ayé. ìfẹ́ lọ́lọ́run fi ṣohun gbogbo. Ẹ jẹ́ ká ló fẹ́. Yorùbá ọmọ Odùduwà pátá, Gbogbo ayé ni. ẹ jẹ́ ká fìfẹ́ lò kó lè dà. Gbogbo Yorùbá pátá ẹgbẹ́ tí ẹ gbọ́n lọ́kùnrin lóbìnrin tó jọmọ Odùduwà. Ẹ jẹ́ ká sí wa àwọn ọmọ Yorùbá tó wà lórílẹ̀‐èdè Ghana ń pe gbogbo ìfẹ́ ara wa. Ibikíbi ìta bá wà ẹ jẹ́ ká ló fẹ́. Ká má ṣe fẹ́nu ẹ̀gàn bẹ́ẹ̀ni kejì jẹ. Ká tẹ̀ má gbàbọ̀dì fọ́mọ Odùduwà. Kọjọ́ ọ̀la Yorùbá kò lè dára. Ìfẹ́ lọ́lọ́run fi ṣètò ayé, Ló fi ṣètò ayé. ìfẹ́ lọ́lọ́run fi ṣóhun gbogbo. Yorùbá ọmọ Odùduwà pátá. lábẹ́ àṣẹ ààrẹ orílẹ̀-èdè Ghana Excellency John Dramani Mahama President of the Republic of Ghana pẹ̀lú àjọṣepọ̀ National President Yorùbá Community Ghana tó jọmọ bíbí ìlú Ìlọrin nípínlẹ̀ Kwara Alhaji Tunde Azeez igbákejì ààrẹ ọmọ Yorùbá tó wà ní Ghana Alhaji Osman Alimi Adeleke Vice President Yorùbá Community Ghana pẹ̀lú Alhaji Sidiku Buhari President Yorùbá Council of Elders sí Chief Atiwaju Alhaji Musa Baba Ogbẹ́yìn à ń retí ambassador Nigeria to Ghana ambassador Kayode Adeoye ọmọ Èkìtì pẹ̀lú ambassador Abdulfatai Yaya Seriki ọmọ Ìlọrin nípínlẹ̀ Kwara Professor Abubakar Ọlárẹ̀wájú Suleiman láti Ìlọrin nípínlẹ̀ Kwara à ń retí ọba ọlọ́fà àti ilẹ̀ ọ̀fà His Royal Majesty aláyélúwà ọba Alhaji Mufutau Gbàdámọ́sí Àsùnmọ́ọ̀kín Èsúwọ̀yé one His Royal Majesty aláyélúwà ọba Saheed Adémọ́lá Elégùṣì Kàtẹ́ Elébùṣì Kingdom His Royal Majesty ọba Alhaji Abdulrasheed Ibrahim Akẹsàn Chairman Yorùbá Council of Obas Ghana bẹ́ẹ̀ la ń retí Alhaja Sherifa Mahama Dundu pẹ̀lú Chief Alhaji Ibrahim Owolabi Saheed ààrẹ bọ́bágúnwà gbogbo ilẹ̀ Accra à ń retí Alhaji Mutiu Adelabu Adisa Ọláolúwa President Nigeria Yorùbá in Diaspora Benin Republic pẹ̀lú Alhaji Abdulhafiz Akínwálé Akínrọ́pò Olúbàdàn Kòtónú alága gbogbo ọmọ Ìbàdàn ní Benin Republic ẹ wò lọ́jọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2025 yìí ìlú Accra gbàlejò lórílẹ̀‐èdè Ghana. Yorùbá dùn ṣe bí àṣà ni Yorùbá dùn ṣe bí àṣà ni ó àṣà wà ní Nàìjíríà ó kò lè parẹ́. Yorùbá dùn ṣe bí àṣà ni. Yorùbá dùn ṣe bí àṣà ni ó. Wọ́n lé Yorùbá dùn ṣe bí àṣà ni ó. Ọmọ Nàìjíríà lulu Ghana o. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé àṣà ìlú wa. Yorùbá dùn ṣe bí àṣà ni ó. Yorùbá Day ni o Yorùbá Day ni wọ́n fẹ́ ṣe nílùú Ghana
wọ́n fẹ́ ṣe nílùú Ghana wọ́n fẹ́ ṣe. ẹ̀yin tèmi nílùú Ghana àti agbègbè rẹ̀ ẹ wò ó lálàfẹ́ lùkùtùkù fẹ́ wù pẹ́pẹ́yẹ fẹ́ pọnmọ ọ̀jádà Yorùbá dé ni o Yorùbá dé ni wọ́n fẹ́ ṣe nílùú Ghana ní International Conference Hall Accra gbogbo ọmọ Yorùbá nílé lóko níbikíbi tẹ́ ẹ bá wà nílùú Ghana àti agbègbè rẹ̀ wọ́n retí yín o ní International Conference Hall ẹ máa bọ̀ ẹ wá lógúnlógún ẹ wá lọ́gbọ̀nlọ́gbọ̀n gbogbo àwọn èèyàn ńláńlá èèyàn jàǹkànjàǹkàn ọmọ Yorùbá àtàtà gbogbo wọn náà máa pèsè síbẹ̀ àwọn lọ́balọ́ba ni o àwọn ìjòyè ìlú ni o àwọn èèyàn jàǹkànjàǹkàn ní ìlú ni o gbogbo àwọn ojúlùmọ̀ gbogbo àwọn átìsì náà à ń bọ̀ ń bẹ́ o èmi ọmọ yín náà ẹ rí mi bẹ̀ live and direct aṣọ lẹ máa wá fi wọlé o. lè rí nọ́mbà tẹ́ ń wò ní àwọn lẹ máa bá sọ̀rọ̀ àtàṣọ àti gbogbo tẹ́ máa lò wọn á bá yín sọ ẹ wá rà ẹ wá lógúnlógún o ẹ wá lọ́gbọ̀nlọ́gbọ̀n à ń retí yín àṣà àti ṣé wa ní Yorùbá o kò gbọ́dọ̀ parun àwa iná là ní jí ó parun ká gbé lárugẹ. ajá Aminatu Agbóbíadé lèmi ń jẹ́ nílé ọkọ mi ọmọ Ibrahim ni mí ní ìlú Èkó níta kan nílé Ìbàdàn torí olóyè wọ́n ní kò sẹ́ni tí ò lè ṣọ́lé fáwọn torí gbogbo àwọn ọmọ àwọn. èmi ni ANC president ní Ghana mo ń bẹ̀rẹ̀ òyìn sọ gbogbo ọmọ Yorùbá káàárọ̀ jíire tó bá wà ní Ghana tó bá pa Yorùbá Day 2025 yìí jẹ nǹkan ńlá ló lùsọ ẹ jẹ́ ká túyáyá káwá gbéra wa lárugẹ ká gbádùn àwọn lárugẹ ká jọ ṣe kó yẹ wá kó dùn kó tùbà kó dùn ṣẹ Yorùbá gbè wá Oòduà gbè wá o. ìlà bí sàríyá Yorùbá ti tó pọ̀ ẹ̀yin èèyàn ẹ bá wa tọ́ ṣe àfúnmájọ àfúnmájọ òkè ẹ bá wa tọ́ bá a rà ọlọ́run àgbàdo àwa ìdáni kó dọ̀bọ̀ ní gọ́ọ̀mẹ̀ àbí ọmọ aráàlú ta máa lóṣù gbà láti yá. One time, say, elelele, egbegbe. ẹ jẹ́ ká fi ìfẹ́ lò ó iṣẹ́ tí gbogbo wọn ṣe kálíjọ kan ní. gbogbo Yorùbá nation ká fìmọ̀ ṣọ̀kan. ọmọ Yorùbá ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ọmọ Odùduwà ká gbèjà ara wa ìfẹ́ lọ́lọ́run fi ṣètò ayé. ẹ jẹ́ ká ló fẹ́ ká má ṣe bínú wàràwà rárá ẹ jẹ́ kúnra wa lọ́wọ́ ọmọ Odùduwà ni ẹ jẹ́ ká ló fẹ́. orúkọ mi ni Alhaji Musa Baba Gbàdàmọ́sí èmi ni pírẹsidẹ́ǹtì Yorùbá community láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún nísìnyí tó 20 years. àwọn ọmọ Yorùbá tó ń bẹ ní Ghana àṣà àti ṣe Yorùbá ló jẹ wá lógún. àwa ò jẹ́ gbàgbé ibi wọ́n gbé ti bí wa torí ilé làbọ̀ sí mi oko. àṣà àti ṣe Yorùbá ló jẹ wá lógún. ẹ máa bọ̀ ní Ghana kẹ́ ẹ wá gbé wa lárugẹ. àṣà àti ṣe Yorùbá ló jẹ wá lógún. ẹni o àyájọ́ ọjọ́ àṣà àti ṣe ìran Yorùbá. ohun àpérò pàtàkì tí yóò mú lọ síwájú ohun ìṣọ̀kan bára Yorùbá. Yorùbá Day 2025 celebrating the beauty of Yorùbá culture. Yorùbá's culture, excellence and unity. ètò pàtàkì yóò wáyé ní Ghana International Conference Center Accra lórílẹ̀‐èdè Ghana. lọ́jọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án September 28 yìí. ṣé Yorùbá bọ̀ wọ́n ní ọmọ tó sọ lẹ́nu ló ṣàpò ìyàkọ́. bẹ́ẹ̀ làwa ò sì ní fọwọ́ òsì júwe
ìran tó bí wa. àwọn ọmọ Yorùbá tó wà lórílẹ̀‐èdè Ghana ń pe gbogbo èèyàn síbi ètò pàtàkì yìí lábẹ́ àṣẹ ààrẹ orílẹ̀‐èdè Ghana Excellency John Dramani Mahama President of the Republic of Ghana pẹ̀lú àjọṣepọ̀ National President Yoruba Community Ghana tó jẹ́ ọmọ bíbí ìlú Ìlọrin nípínlẹ̀ Kwara Alhaji Tunde Azeez igbákejì ààrẹ ọmọ Yorùbá tó wà ní Ghana Alhaji Usman Alimi Adeleke Vice President Yoruba Community Ghana pẹ̀lú Alhaji Sidiku Buhari President Yoruba Council of Elders Chief Atiwaju Alhaji Musa Baba Ogbẹ́yìn à ń retí Ambassador Nigeria to Ghana Ambassador Kayode Adeoye ọmọ Èkìtì pẹ̀lú Ambassador Abdulfatai Yaya Seriki ọmọ Ìlọrin nípínlẹ̀ Kwara Professor Abubakar Ọlárẹ̀wájú Suleiman láti Ìlọrin nípínlẹ̀ Kwara à ń retí ọba ọlọ́fà àtìlẹ̀ ọ̀fà His Royal Majesty aláyélúwà ọba Alhaji Mufutau Gbàdámọ́sí Àsùnmọ́ọ̀kín Èsúwọ̀yé one His Royal Majesty aláyélúwà ọba Saheed Adémọ́lá Elégùṣì Kàtẹ́ Elébùṣì Kingdom His Royal Majesty ọba Alhaji Abdulrasheed Ibrahim Akẹsàn Chairman Yoruba Council of Obas Ghana bẹ́ẹ̀ la ń retí Alhaja Sherifa Mahama Dundu pẹ̀lú Chief Alhaji Ibrahim Owolabi Saheed ààrẹ bọ́bágún àgbogbo ilẹ̀ Accra à ń retí Alhaji Mutiu Adelabu Adisa Ọláolúwa President Nigeria Yoruba in Diaspora Benin Republic pẹ̀lú Alhaji Abdulhafiz Akínwálé Akínrọ́pò Olúbàdàn Kòtónú alága gbogbo ọmọ Ìbàdàn ní Benin Republic ẹ wò lọ́jọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2025 yìí ìlú Accra gbàlejò lórílẹ̀‐èdè Ghana. Yorùbá dùn ṣe bí àṣà ní. Yorùbá dùn ṣe bí àṣà ní ó àṣà wà ní Nàìjíríà ó kò lè parẹ́. Yorùbá dùn ṣe bí àṣà ní. Yorùbá dùn ṣe bí àṣà ní ó. Wọ́n lé Yorùbá dùn ṣe bí àṣà ní ó. Ọmọ Nàìjíríà lulu Ghana ooo ẹ má ṣe jẹ́ ká gbàgbé àṣà ìlú wa Yorùbá dùn ṣe bí àṣà ni ó. kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kẹsìn ọmọ ó yẹ kó pẹ́ kó bàjẹ́ lórí àwọn bàbá tó bí lọ́lá Muhammad kò ní bàjẹ́ láíláí ẹ̀yin lọ́mọ Ìlọrin Àfọ̀njá ẹnu dúdú yọ ọkọ lórí Sakura bàbá Zina òun dùn látòrí àwọn bàbá ní Bíjáì Muhammad kò ní bàjẹ́ láíláí Bíjáì Rasulullah ìfẹ́ lọ́lọ́run fi ṣètò ayé ìfẹ́ lọ́lọ́run fi ṣohun gbogbo Yorùbá ọmọ dúdú àpáta ẹ jẹ́ ká fífẹ́ ló kó lídà hàn. ìfẹ́ lọ́lọ́run fi ṣètò ayé. ẹ jẹ́ ká ló fẹ́. ìfẹ́ lọ́lọ́run fi ṣòro. ẹ jẹ́ aṣọra wa pọ̀ ká ṣọ́ra lọ́kàn. ilẹ̀ Yorùbá ó lè dá ní. ẹ jẹ́ ká fífẹ́ ló kó lídà. kábíyèsí káàdé pẹ́ lórí mo kí gbogbo ládéládé ìyẹn nílùú Ghana ọba wa Alhaji Murana Salami mo kí ọba wa Murtala Jimoh káàdé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ ọba Abdulrahimi Abdulwahabi ọba wa Alhaji Alimu Ajao káàdé pẹ́ lórí kí Ghana kó máa dání ilẹ̀ Yorùbá ò ní ìbàjẹ́ lọ́la Muhammadu ọba Abdulrahman Karimi ọba wa Muhammadu Raji òkú gbogbo ládéládé. kí gbogbo ọmọ Yorùbá níbi ilé tóko nílùú Ghana orúkọ tèmi ni Chief Dr. Bayo Abẹ́taṣáolú orúkọ mi ni Ọ̀túnba Lukman Taiwo Bakari àti gbogbo Yorùbá ní Ghana ikú máa ti látra afẹ́ṣe Yorùbá Day tàbí gbé kọ́tọ̀ àti ara wa láwùjẹ ẹ jẹ́ ká túyàyà ká túyàyà ká wá síta ká wá ṣe fàájì ká wá jayé ká gbé àṣà wa àti ìṣe wa láwùjẹ ọlọ́wọ́n jẹ́ kọ́jọ́ náà kù àti dídẹ mímu ìrọ̀rùn ló máa bá dé. wọ́n kì í tilẹ̀ tọ́kọ wọ́n kì í lọ́kùnrin àti lọ́kùnrin èmi àwọn ọdún àwọn ọdún wa financial secretary southern mo fi àkókò yìí mo fi pẹ̀lú sí Yorùbá Day tó máa wáyé ní on 28th of September 2025 ẹ wá kó àṣà ẹ wá kó ìṣe àwọn ọmọ Yorùbá Yorùbá dùn ó pàtàkì jùlọ òògùn lèmi
tí ẹ bá wá lọ́jọ́ ìlú àwọn ọ̀rọ̀ oríṣiríṣi látọwọ́ àwọn ọmọ òun níjọ kẹtẹ in fact that day don listen Yorùbá Day World President Day àlàrọ̀ oríṣiríṣi ẹ wá kó àṣà ẹ wá kó ìṣe àwọn ọmọ Yorùbá dùn ó pàtàkì jùlọ òògùn lèmi tí ẹ bá wá lọ́jọ́ ìlú àwọn ọ̀rọ̀ oríṣiríṣi látọwọ́ àwọn ọmọ òun níjọ kẹtẹ in fact that day don listen Yorùbá Day World President Day alábìọ̀. ní tilé tó kọ́ àkọ́kọ́ ọba Yorùbá nílùú Ghana 1902 to 1915 Chief Aji Prima ọlọ́run kẹwọn ọbẹ̀ ẹlẹ́ẹ̀kejì nílùú Ghana 1950 to 1928 Chief Aji Aliyu Tika Prima ọbẹ̀ ẹlẹ́ẹ̀kẹta yẹn nílùú Ghana 1928 to 1943 Chief Aji Kadiri Prima kọlọ́n foríjì wọn kọlọ́n kẹ́ wọn ọbẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin yẹn nílùú Ghana 1943 to 1970 Chief Abdulrahimi Prima gbogbo wọn ni wọ́n gbìyànjú kọlọ́n kẹ́ wọn. Ìfẹ́ lọ́lọ́run fi ṣètò ayé. Ẹ jẹ́ ká ló fẹ́. Ìfẹ́ lọ́lọ́run fi ṣòro. Gbogbo Yorùbá pẹ́pẹ́pẹ́tẹ́. Àwọn ọmọ dúdú àpáta. Lọ́kùnrin lóbìnrin. Ẹ jẹ́ ká fi fẹ́ lóko lè ga. Ọba ẹlẹ́ẹ̀karùn-ún yẹn nílùú Ghana o 1917 to 1998 Chief Aji Amida Berigino Prima ọlọ́nkẹ́ wọn. Ọba ẹlẹ́ẹ̀kẹfà yẹn nílùú Ghana o 1998 to 2009 Chief Adele Asisi Berigino Prima ọlọ́nkẹ́ wọn. Ọba ẹlẹ́ẹ̀keje yẹn nílùú Ghana o 2009 to 2017 Chief Muhammadu Basiru Berigino Prima ọlọ́nkẹ́ wọn. Ìfẹ́ lọ́lọ́run fi ṣètò ayé. Ẹ̀yẹ ká ló fẹ́. Ìfẹ́ lọ́lọ́run fi ṣòro. Gbogbo ọmọ dúdú àpáta tilé tó kó. Àpáta. Ní tilé tó kó. Ẹ jẹ́ ká fi fẹ́ lóko lè ga. Ìfẹ́ lọ́lọ́run fi ṣètò ayé. ọmọ Yorùbá tó ń bẹ ní Ghana àṣà àti ṣe Yorùbá ló jẹ wá lógún. àwa ò jẹ́ gbàgbé ibi wọ́n gbé ti bí wa lórí ilé làbọ̀ sí ní oko. àṣà àti ṣe Yorùbá ló jẹ wá lógún. ẹ máa bọ̀ ní Ghana kẹ́ ẹ wá gbé wa lárugẹ. àṣà àti ṣe Yorùbá ló jẹ wá lógún. bẹ́ẹ̀ni o àyájọ́ ọjọ́ àṣà àti ṣe ìran Yorùbá. ohun àpérò pàtàkì tí yóò mú lọ síwájú ohun ìṣọ̀kan bára Yorùbá. Yorùbá Day 2025 celebrating the beauty of Yorùbá culture. Yorùbá's culture excellence and unity. ètò pàtàkì yóò wáyé ní Ghana International Conference Center Accra lórílẹ̀‐èdè Ghana lọ́jọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án September 28 yìí. ṣé Yorùbá bọ̀ wọ́n ní ọmọ tó sọ lẹ́nu ló sàpò ìyàkọ́. bẹ́ẹ̀ làwa ò sì ní fọwọ́ òsì júwe ìran tó bí wa. àwọn ọmọ Yorùbá tó wà lórílẹ̀‐èdè Ghana ń pe gbogbo èèyàn síbi ètò pàtàkì lábẹ́ àṣẹ ààrẹ orílẹ̀‐èdè Ghana Excellency John Dramani Mahama President of the Republic of Ghana pẹ̀lú àjọṣepọ̀ National President Yoruba Community Ghana tó jọmọ bíbí ìlú Ìlọrin nípínlẹ̀ Kwara Alhaji Tunde Azeez igbákejì ààrẹ ọmọ Yorùbá tó wà ní Ghana Alhaji Usman Alimi Adeleke Vice President Yoruba Community Ghana pẹ̀lú Alhaji Sidiku Buhari President Yoruba Council of Elders sí Chief Atiwaju Alhaji Musa Baba Ogbẹ́yìn à ń retí Ambassador Nigeria to Ghana Ambassador Kayode Adeoye ọmọ Èkìtì pẹ̀lú Ambassador Abdulfatai Yaya Seriki ọmọ Ìlọrin nípínlẹ̀ Kwara Professor Abubakar Ọlárẹ̀wájú Suleiman láti Ìlọrin nípínlẹ̀ Kwara à ń retí ọba ọlọ́fà àti ilẹ̀ ọ̀fà His Royal Majesty Aláyélúwà ọba Alhaji Mufutau Gbàdámọ́sí Àsùnmọ́ọ̀kín Èsúwọ̀yé
one his royal majesty aláyélúwà ọba saheed adémọ́lá elégùsì kàtẹ́ elébùsì kingdom his royal majesty ọba alhaji abdulrasheed ibrahim akẹsàn chairman yorùbá council of ọba ghana bẹ́ẹ̀ la ń retí alhaja sherifa mahama dundu pẹ̀lú chief alhaji ibrahim owolabi saheed ààrẹ bọ́bágún àgbògbòlẹ̀ accra à ń retí alhaji mutiu adélábù àdìsá ọláolúwa president nigeria yorùbá in diaspora benin republic pẹ̀lú alhaji abdulhafiz akínwálé akínrọ́pò olùbàdàn kòtònú alága gbogbo ọmọ ìbàdàn ní benin republic ẹ wò lọ́jọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2025 yìí ìlú accra gbàlejò lórílẹ̀‐èdè ghana. yorùbá dùn ṣe bí àṣà ní yorùbá dùn ṣe bí àṣà ní ó àṣà wà ní nàìjíríà o kò lè parẹ́ yorùbá dùn ṣe bí àṣà ní. yorùbá dùn ṣe bí àṣà ní o. wọ́n lé yorùbá dùn ṣe bí àṣà ní o. ọmọ nàìjíríà lulu Ghana o. ẹ má ṣe jẹ́ ká gbàgbé àṣà ìlú wa. yorùbá dùn ṣe bí àṣà ní o. yorùbá ọmọ Odùduwà àpáta ẹ jẹ́ ká fífẹ́ lókun dídá.